kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní àti máa gbọ́ wa fún ti òní. A sì tún kí wa káàbọ̀ sí orí ìkànnì Àrólé Baba 1010 TV níbi tí a ti máa mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀jọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́, ẹyinjú Olódùmarè tí ò ṣe fi gígùn. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn 45 kan láti ọwọ́ ikọ̀ ọmọ ogun Nàìjíríà tí wọ́n sì tú àwọn ènìyàn 9 mìíràn tí wọ́n jí gbé sílẹ̀. Ilé-ẹjọ́ kọ̀ láti jẹ́ kí wọ́n gba béèlì àwọn ọ̀daràn tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn Kátólíìkì kan ní ìlú Ọ̀wọ̀. Wọ́n ti fi kélé òfin gbé bàbá àgbàyà kan tí ó ń ṣe kòtọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké 3 ní agbègbè kan ní Àbújá. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti Nàìjíríà ló ti ta omi pẹ̀lú ikọ̀ Bafana Bafana ti South Africa. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn agbébọn 54 kan tí wọ́n sì gba ènìyàn 9 mìíràn sílẹ̀ tí wọ́n jí gbé lọ́wọ́ wọn. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi kélé òfin gbé àwọn ọ̀daràn agbésùmọ̀mí Boko Haram àti ikọ̀ ISWAP 55 láàrin ọjọ́ kan ṣoṣo péré. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní ọjọ́rú Wednesday nígbà tí àwọn ikọ̀ ọmọ ogun náà ṣe ìkọlù sí àwọn kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ kan tí wọ́n pè ní Adikai tí wọ́n darapọ̀ mọ́ ikọ̀ ọmọ ogun Nàìjíríà ni wọ́n ti ń ṣe oríṣiríṣi ribiribi látẹ̀yìnwá nípa ṣíṣe ìkọlù sí àwọn ibùgbé àwọn agbésùmọ̀mí lọ́lọ́kọ̀jọ̀kan lókè ọya. Wọ́n ní ṣe bí àwọn ikọ̀ ISWAP ti fi ìgbà kan fi ọwọ́ rẹ́ àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí nímú nípa bí wọ́n ṣe ń ṣe ìkọlù káàkiri agbègbè sí agbègbè ní òkè ọya. Ẹnìkan tí wọ́n mú tí ó jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ fún àwọn ikọ̀ ọmọ ogun láàrin àwọn agbésùmọ̀mí náà ló sọ wípé lóòótọ́ ni ikọ̀ 129 battalion náà ṣe ìkọlù sí àwọn tí wọ́n sì pa ẹnìkan lójú ẹsẹ̀. Ó ní òun ti fìgbà kan bọ́ ní ọwọ́ wọn níbi ìkọlù ní orí òkè Mandara Mountain tó wà ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní ilé kan tó tún ṣẹlẹ̀ ní agbègbè ìwọ̀ oòrùn àríwá òkè ọya níbi tí àwọn Operation Fansayama níbi tí àwọn kan tí wọ́n pè ní Operation Fansayama ti gbéná wojú àwọn agbésùmọ̀mí tí wọ́n sì pa 3 nínú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní Miragumi àti abúlé Zugu. Wọ́n ní wọ́n gba àwọn nǹkan èròjà ogun tó tó bíi 143 ní ọwọ́ àwọn agbésùmọ̀mí náà tí wọ́n sì bà ibùgbé àwọn agbésùmọ̀mí náà tí wọ́n kọ́ jẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n pa agbésùmọ̀mí kan ní agbègbè kan tí wọ́n pè ní Sabua ní ìpínlẹ̀ Katsina. Wọ́n tún pa àwọn ọ̀daràn 6 bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Zamfara. Àwọn Operation Mesa ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti fi kélé òfin gbé àwọn ènìyàn 10 kan tí wọ́n jẹ́ alùjìbìtì orí ayélujára ní agbègbè kan tí wọ́n pè ní Ajégúnlẹ̀ ní Kìṣí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n tún fi kélé òfin gbé àwọn ènìyàn 42 kan ní ìlú Àbújá pẹ̀lú ọlọ́pàá kan tí máa ń dáàbò bò wọ́n nínú iṣẹ́ ibi wọn. Wọ́n ní wọ́n ti fi ojú ọlọ́pàá náà léde tí ó sì ń jẹ́jọ́ ní ilé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní wọ́n tún ba ilé-iṣẹ́ ìfọpo ayédèrú àti ibi tí wọ́n ti ń ṣe àpapọ̀ àwọn ìbọn ìléwọ́ ní agbègbè kan ní Niger Delta. Danjuma, ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí, ló ti fi ọ̀rọ̀ náà léde lórí àwọn àṣeyọrí tí ọmọ ogun Nàìjíríà ṣe. Wọ́n ní wọ́n tún fi kélé òfin gbé ẹnìkan tí wọ́n pè ní Didi tí orúkọ ìnagijẹ rẹ̀ tún jẹ́ Sẹ̀lẹ́bọ̀bọ̀ àti Abọ̀ pẹ̀lú ẹnìkan tí ń jẹ́ Godwin Osike. Àwọn 3 yìí ni wọ́n máa ń rọ ìbọn ní agbègbè Niger Delta tí ó sì jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti mú ẹnìkọ̀ọ̀kan wọn.
ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè wa bẹ̀bẹ̀ fún àwọn ọ̀dọ́ àti àwọn olùgbé àdúgbò kọ̀ọ̀kan láti má tẹ́tí láti máa fún wọn ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn ọ̀daràn tó bá wà ní agbègbè wọn. Ilé-ẹjọ́ tako gbígba béèlì àwọn ọ̀daràn tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn kátólíìkì ní Ọ̀wọ̀. Ilé-ẹjọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà tó kalẹ̀ sí ìlú Àbújá ló ti tako ìwé kan tí wọ́n kọ láti fi gba béèlì àwọn ọ̀daràn márùn-ún tí wọ́n mú ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ṣe ìkọlù sí ilé ìjọsìn kátólíìkì tó sì ṣe sábàbí ikú èèyàn 40 ní àsìkò náà. Onídàájọ́ Emeka Nwite ló sọ ọ̀rọ̀ náà wípé kò sí ààyè láti gba béèlì àwọn ọ̀daràn náà nítorí pé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lábẹ́ òfin ni wọ́n ní ó lágbára gan-an. Òṣìṣẹ́ sọ wípé lára àwọn ẹ̀sùn tí àwọn agbófinró fi kàn wọ́n ni wípé wọ́n jẹ́ ọ̀kan lára àwọn agbésùmọ̀mí tó ń da omi àlàáfíà ìlú rú tí wọ́n sì tún pè wọ́n ní adigunjalè àti apànìyàn. Ẹ̀rí láti ọ̀dọ̀ àwọn àjọ DSS fi hàn wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tí wọ́n sì gbọ́dọ̀ fojú winá òfin. Adájọ́ náà tún sọ wípé àwọn awuyewuye tó ti wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn arákùnrin yìí ni kò ní lè jẹ́ kí àwọn gba wọ́n láàyè láti gba béèlì wọn àti wípé ohun tí yóò jẹ́ kí àwọn lè gba béèlì wọn ni pé àwọn ọ̀daràn náà ò ní ẹnìkan tí ó ṣe olùdúró fún wọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà nínú òṣèlú tàbí nínú ìṣèjọba. Ní báyìí ni wọ́n bá sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 19 oṣù kẹwàá. Wọ́n ti fi kélé òfin gbé bàbá àgbàyà ọmọ ọdún 70 years tó ń hùwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké ládùúgbò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi fi kélé òfin gbé bàbá àgbà kan tó jẹ́ 70 ọdún níbi tí ó ti ń fi ìwà kò tọ́ lo àwọn ọmọ kéékèèké mẹ́ta kan ní agbègbè rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Ahmed Wakili fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Gẹ́gẹ́ bí Wakili ṣe sọ, ó ní wọ́n mú ẹ̀sùn náà wá ní dédé aago 4 àárọ̀ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án nígbà tí wọ́n sọ pé ẹni tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ahmad Sani gbìyànjú láti fipá bá àwọn ọmọ kéékèèké náà ní àjọṣepọ̀ láàyè kan tí bàbá àgbàlagbà náà ti ń ṣe iṣẹ́ ọdẹ. Bàbá àgbàlagbà náà jẹ́wọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé lóòótọ́ ni ẹ̀sùn náà tí wọ́n fi kan òun àti pé kìí ṣe alákọ̀ọ́kọ́ tòun ni eléyìí. Wákìlù tẹ̀síwájú, ó ní nígbà tí àwọn fi ọ̀rọ̀ wá àwọn ọmọdébìnrin náà lẹ́nu wò, wọ́n sọ wípé ó ti tó bí ìgbà 15 tí bàbá náà ti ń ṣe ìwà kò tọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn. Ìròyìn tó tún farajọ bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì níbi tí wọ́n ti rán àwọn olùkọ́ méjì kan lẹ́wọ̀n 20 ọdún lórí wípé wọ́n fi ọ̀nà kò tọ́ bá àwọn akẹ́kọ̀ọ́ ṣe. Wọ́n ní ìwà ìwọ̀sí náà ni àwọn akẹ́kọ̀ọ́ náà lọ fi sùn ní iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n sì ṣe ìwádìí náà lófíntótó tí wọ́n rí pé lóòótọ́ ni àwọn afurasí náà jẹ̀bi ẹ̀sùn náà. Ní kété tí wọ́n ti ṣèwádìí ni wọ́n sì ti fìdí rẹ̀ múlẹ̀ ní ilé ẹjọ́ wípé kí àwọn méjèèjì lọ fi aṣọ péńpé roko ọba fún 20 ọdún péré. Ìròyìn eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti ta ọ̀mì pẹ̀lú ikọ̀ Bafana Bafana ti South Africa. Ǹjẹ́ Nàìjíríà yóò lọ sí ìdíje ife àgbáyé tí ó ń bọ̀ ní ọdún 2026 ní ìròyìn yìí wí, nígbà tó já sí wípé ìfẹsẹ̀wọnsẹ̀ eré bọ́ọ̀lù tí wọ́n gbá pẹ̀lú àwọn South Africa láti mọ ẹni tí yóò kojú òṣùwọ̀n láti lọ sí ife ẹ̀yẹ 2026 ni wọ́n ti gbá ọ̀mì tí ọ̀mì yìí sì jẹ́ kí àwọn ikọ̀ South Africa wà ní òkè téńté lórí group C tí wọ́n tò sí, tí Nàìjíríà sì ń rábàbà láti wọlé. Wọ́n ní nítorí pé agbábọ́ọ̀lù sáwọn wọn tí ń ṣe Victor Osimhen tí ò sí nílé tí ó ní àpá kékeré kan ló fà á tí Nàìjíríà ò fi borí ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Wọ́n ní ìrètí wọn ní pé Lukman Raji yóò ṣe bẹbẹ nínú ìdíje náà, ṣùgbọ́n tó já sí wípé gbogbo agbára wọn láti tẹ̀síwájú nínú ìdíje náà pàbó ni ó já sí.
ṣe ikọ̀ South Africa ni wọ́n ti kọ́kọ́ gbá bọ́ọ̀lù sí àwọn ikọ̀ Nàìjíríà ní ìpele àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìdíje náà. Wọ́n ní kò pẹ́ náà ni ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà náà sì dá tiwọn náà padà, ṣùgbọ́n wọ́n ní pé ọ̀mì tí orílẹ̀-èdè Nàìjíríà tà yìí ni kò mú yányán tó, bí kò ṣe pé kí a jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni ó ti dára jù. Wọ́n ní inú ìdíje náà tí yóò wáyé ni yóò ti ṣàpèjúwe ibi tí Nàìjíríà ó tò sí, bóyá wọn yóò lè lọ sí ìdíje ife àgbáyé náà tàbí wọn kò ní lọ. Ǹjẹ́ a ò ní rí jù báyìí lọ fún ti òní? Kí a tó mú ìròyìn náà wá sí òpin, lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó inú rẹ̀. Ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn agbébọn 55 láti ọwọ́ ikọ̀ ọmọ ogun Nàìjíríà tí wọ́n sì tú àwọn ènìyàn 9 mìíràn tí wọ́n jí gbé sílẹ̀. Ilé ẹjọ́ kọ̀ láti gba béèlì àwọn ọ̀daràn tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn Kátólíìkì ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Oǹdó. Wọ́n ti fi kélé òfin gbé bàbá àgbàyà ọmọ ọdún 70 kan tí ó ń hùwà kò tọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké 3 kan. Ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ti ta ọ̀mì pẹ̀lú ikọ̀ Bafana Bafana ti South Africa. Ǹjẹ́ bí ẹ ṣe ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ẹ má gbàgbé láti subscribe sórí channel TV wa tí ń ṣe ìkànnì Àrólé Baba 1010 TV, kí ẹ sì máa bá a pín àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí, ẹyinjú Olódùmarè tí ò ṣe fi gígùn. Títí di ìgbà míì tí a tún máa mú àkọ́tún ìròyìn wá sí etí ìgbọ́ yín, la fi ń kí wa wípé ká fi lè pàdé o.